ẹ̀yin èèyàn ẹ wá gbọ́ ibi tí ọ̀rọ̀ Portable dé dúró pàápàá jùlọ àwọn ẹ̀sùn gbàǹkàngbàǹkàn tí wọ́n fi kan Portable ṣègbésẹ̀ tí ń gbé yóò lágbára jù báyìí. tẹ́ ẹ gbàgbé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ látàrí ibi tí fọ́nrán kan ti gborí ẹ̀rọ ayélujára kankan níbi tí a ti rí Portable wèrè olórin ní àgọ́ àwọn ọlọ́pàá tó ti ń pariwo sí etí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé kádàkùn kí wọ́n gbà wọn o wípé òun ò lára òun ò léèyàn kódà tó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé òun ò ní bàbá mọ́. tí òun kọrin nì ìyẹn Portable sì jẹ́ kó yé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé ọmọ òkú ọ̀run lòun o. ṣebí wọ́n ní láì kú ẹ̀gìrì kò sẹ́ni tó jẹ́ fawọ́ ẹ̀ ṣe gbẹ̀du. ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ létí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà látàrí fọ́nrán tí Portable wòrè olórin Ọmọlálọmí fi sórí ẹ̀rọ ayélujára pé òun ò ní bàbá mọ́ pọ́mọ òkú ọ̀run lòun tó sì ń pariwo sí etí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé ẹ má jẹ́ kí ìyà yìí kó jẹun gbé o. ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà ní Portable wèrè olórin ló máa ń ṣe àfihàn bàbá ẹ̀ sórí ẹ̀rọ ayélujára. ọ̀rọ̀ yìí ló jẹ́ ìyàlẹ́nu ńlá sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà látàrí ọ̀rọ̀ tí wèrè olórin fi sórí ẹ̀rọ ayélujára ìyẹn ní àgọ́ àwọn ọlọ́pàá. kí ló ṣẹlẹ̀ gangan tí Portable fi di èrò àgọ́ ọlọ́pàá tó bẹ̀rẹ̀ sí ní kà bòròbòrò. ìṣẹ̀lẹ̀ kan náà ti wáyé kó tó di pé ìṣẹ̀lẹ̀ ọjọ́ ìsinmi wáyé tí wọn àti aya ìyá ọmọ ẹ̀ tán ń pè ní Àṣàbí ìjà kan ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì tí Portable jáde sórí ẹ̀rọ ayélujára tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé Ọlọ́run ló yọ òun o pé wọ́n gba fẹ́ǹsì wọlé ṣùgbọ́n òun kù gbùrù òun ṣẹ́gun wọn. ọ̀rọ̀ náà ló di ọ̀rọ̀ àgọ́ ọlọ́pàá tó fi di pé fọ́nrán gborí ẹ̀rọ ayélujára kankan ní ọjọ́ ìsinmi ìyẹn ní ọjọ́ Sunday. tó ẹ̀yin èèyàn ọ̀rọ̀ tá a wá rò pé ò tó nǹkan ọ̀rọ̀ ẹ ti ju bá a ṣe rò ó lọ o. ẹ wá nǹkan fìdílé nǹkan òun ó ṣàlàyé ọ̀rọ̀ yìí tí ó yé ń yékéyéké. ẹ pín fọ́nrán yìí ẹ pín lógúnlógún ẹ pín lọ́gbọ̀nlọ́gbọ̀n kó kára alé kó kára oko. tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé lórí ètò Kúnlé Ìjẹ̀ṣà ẹ fọ́lọ̀ wa kẹ́ ẹ tẹ subscribe button yín lórí YouTube lórí Facebook kẹ́yìn náà kẹ́ lè mọ jàǹfààní bá a bá tó ṣe mú fọ́nrán wá lóòrèkóòrè sórí ètò Kúnlé Ìjẹ̀ṣà. ẹ má gbàgbé àdéhùn wa là ń mọ̀ ṣe pé gbogbo nǹkan tó ń bá lọ káàkiri gbogbo àgbáláyé láàmú ọmọ wá sí etí ìgbọ́ yín tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sì mọ̀ fi etí ara yín gbọ́. tọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn wọ́n mà ti wọ́ Portable lọ ilé ẹjọ́ kódà látàrí ẹ̀sùn gbàǹkó mẹ́sàn-án tẹ́ fi kan Portable ìyẹn ní ilé ẹjọ́. ìyẹn nìkan tó wá kọ́ o wọ́n ti lọ já Portable padà sí rìmáìdì. wọn ò fún Portable Ọmọlálọmí ìyẹn wèrè olórin wọn ò fún ní bẹ́ẹ̀lì o. kódà wọ́n ní wọ́n rojọ́ bẹ́ẹ̀lì ẹ̀ ẹ̀yìn èèyàn sọ̀rọ̀ tó ti mọ́ bábòmí ìyọba ẹ̀ látàrí rògbòdìyàn tó ń lọ lórí ọ̀rọ̀ Portable Ọmọlálọmí. ẹ̀yìn èèyàn iléeṣẹ́ Federal High Court tó ń bẹ ní Ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn ibẹ̀ ni wọ́n wọ́ Portable lọ o ní ọjọ́ 12 tó ń ṣe ọjọ́ ajé nínú oṣù kínní ní ọdún 2026. wọ́n wá ka àwọn ẹ̀sùn mẹ́sàn-án ni wọ́n kà sí Portable lọ́rùn. ẹni tó wá jẹ́ agbẹnusọ àwọn ọlọ́pàá ìyẹn alàgbà Olúṣèyí Babáṣèyí òun ló bá àwọn ẹgbẹ́ akọ̀ròyìn sọ̀rọ̀ pé àwọn ti wọ́ Portable lọ sílé ẹjọ́ o. kódà Federal High Court tó ń bẹ ní ìpínlẹ̀ Ògùn ní Ọ̀tà ibẹ̀ ni Portable wà lọ́wọ́lọ́wọ́ báyìí. àwọn ẹ̀sùn tí wọ́n kà sí Portable lọ́rùn rèé o. wọ́n ló àsọ́ọ̀tì kódà wọ́n ló tó jí nǹkan. wọ́n níbi tó ti ń àsọ́ọ̀tì àwọn ènìyàn wọ́n ló dá egbò sí àwọn èèyàn lára póhámù àwọn èèyàn. kódà wọ́n ló tún resist arrest. ara àwọn ẹ̀sùn tí wọ́n kà sí Portable Ọmọlálọmí wèrè olórin rèé o. tẹ́ ẹ bá sì gbàgbé Sunday ọjọ́ 11 ní fọ́nrán Portable kan tó gborí ẹ̀rọ ayélujára kankan níbi tẹ́ ti kó mọ̀mú gàárì sí Portable lọ́wọ́ tó sì ń pariwo pé kí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan gbà wọn o. kódà tó ní bàbá ń ti kú tó sì ń sunkún bọ̀lọ̀ ìyẹn ní àgọ́ àwọn ọlọ́pàá. ẹni tó wá jẹ́ agbẹnusọ àwọn ọlọ́pàá ìyẹn ní Ogun State òun ló wá tẹ̀síwájú ní ọ̀rọ̀ rẹ̀ pé fọ́nrán òun ló jẹ́ kí wọ́n wọ́ Portable lọ sílé ẹjọ́. bẹ́ẹ̀ ni agbẹnusọ àwọn ọlọ́pàá tó tẹ̀síwájú o wípé ìyàwó ẹ̀ gangan ìyẹn tó ń pè ní Àṣàbí single tó pè ní baby mama ẹ̀ òun ló wáá fẹjọ́ ẹ̀sùn ìyẹn ní àgọ́ ọlọ́pàá tó ló fìyà jẹun ó sojú ń báṣubàṣu. wọ́n ní kódà òun gan ló ka àwọn ẹ̀sùn sí Portable lọ́rùn o. wọ́n ló sọ pé kódà àwọn ẹbí òun àwọn àbúrò òun ló fìyà jẹ tó jẹ́ pé ó tó gba mọ́tò lọ́wọ́ àwọn. wọ́n wá ní gbogbo ẹ̀sùn yìí ni wọ́n kó papọ̀ tó fi jẹ́ pé wọ́n wọ́ Portable lọ sí ilé ẹjọ́. wàhálà yìí ni wọ́n ló ṣẹlẹ̀ ní alẹ́ àìsùn ọdún tuntun ìyẹn 31st nínú oṣù kejìlá ọdún 2025. wọ́n ní ẹni tó wá jẹ́ Àṣàbí ìyẹn ìyàwó ẹ̀ àtàwọn àbúrò ẹ̀
àti àwọn ikọ̀ ọlọ́pàá kan wọ́n láwọn ní lọ bá Portable ní bàá Portable ìyẹn ní Odògùn bá wọ́n ní kódà ìgbà tí wọ́n dé bàá Portable ìjà ló gbé kò wọ́n lójú pé àwọn àbúrò ìyàwó ẹ̀ wọ́n ní gbogbo wọn pátá ló fìyà jẹ wọ́n ní kódà ọlọ́pàá kan tó ń bẹ tó tẹ̀lé wọn lálẹ́ ọjọ́ yẹn tí wọ́n ń pè ní Inspector Ògúngbè Ọláyẹmí kódà wọ́n ní Portable tún àsọ́ọ̀tì inspector ọ̀hún wọ́n ní ọ̀pọ̀ àwọn tí Portable fìyà jẹ ní ìjọ náà lọ́hùn-ún ọ̀pọ̀ wọn ló dá egbò sílẹ̀ ara o ní bá bẹ̀rẹ̀ sí ní dárúkọ àwọn tó fìyà jẹ Iléyẹmí Dámilọ́lá bákan náà Akínyanjú Olúwabùsáyọ̀mí wọ́n ló fìyà jẹ o bákan náà Olúwu Olúmídé Dámilọ́lá Ògúnníyì àti Ebuka Ọ̀dà wọ́n ní gbogbo wọn tó fìyà jẹ pé bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ sì ló fi ara pa látàrí bí Portable bó ṣe mú wọn sọ́wọ́ wọ́n ní alẹ́ àìsùn ọdún ọ̀hún pé Portable tó gba Mercedes-Benz E300 wọ́n ní kódà tán bá sí owó ẹ̀ ipò ń lọ bíi 12 million kódà wọ́n ní Mercedes-Benz ọ̀hún pé ó jẹ́ ti Iléyẹmí ìyẹn Dámilọ́lá wọ́n ní nọ́mbà dílà kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Walides Auto pó wà lára wọ́n ló wà lára Mercedes-Benz ọ̀hún wọ́n ní kódà Portable ó gba mọ́tò ọ̀hún lọ́wọ́ wọn wọ́n ní àwọn tó wá jẹ́ àbúrò Àṣàbí ìyẹn ìyàwó ẹ̀ wọ́n láwọn náà ṣe ìjẹ́rìí nílé ẹjọ́ pé gbogbo ìṣẹ̀lẹ̀ yìí pé kódà ojú àwọn ló ṣe wọ́n ní kódà gbogbo ìgbésẹ̀ tí Portable gbé débi pé ó tún ti ọlọ́pàá wọ́n wá ní gbogbo ìṣẹ̀lẹ̀ ọ̀hún pé ojú àwọn ló ṣe àwọn ló wá dúró bíi witness yẹn ní ilé ẹjọ́ bó tiẹ̀ tilẹ̀ jẹ́ pé Àṣàbí Simple ìyẹn ò fojú hàn ní ilé ẹjọ́ wọ́n ní èyí ni àwọn ẹ̀sùn tó gbé Portable délé ẹjọ́ o ṣùgbọ́n presiding judge ìyẹn jọ́ọ̀jì tó dúró lórí ẹjọ́ ó wá ṣàlàyé ṣùgbọ́n ẹni tó wá jẹ́ agbẹjọ́rò Portable ó sọ fún ilé ẹjọ́ pé ẹ bá ń fún oníbàárà mi ní bẹ́ẹ̀lì kó mọ tàtílé wá jẹ́jọ́ ṣùgbọ́n wọ́n ní kò sí ní tó jọ o wọ́n ní látàrí ọlọ́pàá tí Portable wà sọ́ọ̀tì ìyẹn Inspector Ògúngbè Ọláyẹmí ipe kò sí lára ń dì ipe tó bá jẹ́ pé ó wà nílé ẹjọ́ ni wọ́n láwọn ò bá entertain ní bail application wọn wọ́n ní ṣùgbọ́n nígbà tí ò sí sí nílé ẹjọ́ ipe àfìgbà tí ẹni tó jẹ́ ọlọ́pàá ọ̀hún tó bá wà nílé ẹjọ́ làwọn ò tó yanjú ọ̀rọ̀ ó ṣe bẹ́ẹ̀lì kò ṣe bẹ́ẹ̀lì eléyìí ló wá mú kí adájọ́ tó dúró lórí ẹjọ́ ọ̀hún kó sún ẹjọ́ ọ̀hún sí 19 of January ìyẹn ní oṣù tá a wà yìí ó ní nìkan wá fún ọ̀rọ̀ bẹ́ẹ̀lì tọ́ ẹ̀yin èèyàn bó lẹ́yìn náà ṣe rí fọ́nrán yìí sí ìtẹ́yìn náà bá ní lérògbà ẹ jẹ́ ká gbọ́ ní abẹ́ comment section wa ẹ̀yin èèyàn wa ibi táwa fi àdàgbẹ́ tó ìsọlẹ̀ síre bó bá tó ṣe ń lọ àmọ́ mo wá sí etí ìgbọ́yín gbogbo àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé àní ṣẹ̀ṣẹ̀ gbé orí wa ò ní gbàbọ̀dé lọ́dún tuntun ire báyìí lójú owó rí ire lójú ọ̀la rí ire lójú gbogbo wa mọ̀ rí o ìpàdé wa bí oyin ó dàbọ̀.